Hello, Kaleta. Ẹ kalẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. They are moving by lálẹ́ náà lọ́pọ̀ ní Bowen police station. Ó káyàwó ẹ̀ lẹ́sẹ̀. Wọ́n ti bímọ ọmọ méjì. Àkọ́bí ọmọdé mẹ́ta. Ẹ lò mà. Ẹ já Ẹlẹ́sẹ̀. ṣé ẹ ní kọ́ káàdì lórí aago yín mà? Bẹ́ẹ̀ni sà. Ó yẹ ṣẹ̀ṣẹ̀ mú báyìí ẹ farabalẹ̀ mú. Ṣé àbúrò mi ẹ̀rọ pè lálẹ́ fún wa ní police station pé ó káyàwó ẹ̀ lẹ́sẹ̀. Ibi tó ti lé àwọn tó lórí skẹ́pì ìgbàwó ṣubú ẹ̀kẹ́ kan. Wọ́n lè fi fa àwọn yẹn láti bí ọ̀sẹ̀ kan ní mo ní kọ́ ní sókè tó máa wà àwọn ọ̀dọ́ ìráyè mi náà ó bẹ̀rẹ̀ díẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ báyìí lẹ́yìn gangan ni pé ọmọ àkọ́bí ẹ̀ ṣubú lórí mango ní school ó fọwọ́ dá. Wọ́n wá ló ní ìdí ẹ̀jẹ̀ lọ́sípítù. Ṣé wọ́n wá ní kí bàbá ẹ̀ mú ẹ̀jẹ̀ wá? Ìgbà tó máa wọ ẹ̀jẹ̀ bàbá títọ́ ọmọ kí tí òun ló lọ́mọ. Inú ò gbé mi ọ̀rọ̀ yín ló ṣe mí bákan ó ṣọ́ọ̀kì mi bákan. Ẹ ṣe sùúrù. Wọ́n ní bàbá kọ́ ló lọ́mọ. Wọ́n ní kí bàbá yẹn contribute ẹ̀jẹ̀ bàbá fẹ́ jẹ́lẹ̀ ó padà síbi ìgbà tó bá dé wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn ò bá tọmọ yẹn mu kò match. Wọ́n ní group C níyàwó group A lọ́mọ D ní bàbá. Wọ́n á sọ̀rọ̀ ń ṣàgbé mọ́ra àbúrò bàbá yẹn náà tún sáré lọ mẹ́jẹ̀lẹ̀ kò tún bá mú. Wọ́n ṣàwọ̀ ẹjọ́ ra àwọn ọmọ yẹn yá. Bàbá wa ní bàbá wa níta ló lọ́mọ torí pé ẹjọ́ tí wọ́n ṣe máàcì àkọ́bí ọmọ ọdún 9. Ṣàkọ́bí ni. Àkọ́bí ṣe àbúrò mi yẹn nìyẹn. Ṣọkùnrin ni àbúrò ti yín. Ọkùnrin làbúrò mi. Ok, mo ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ló bímọ ká 7 years and 5 years. 29 years wá pẹ́ dání last week ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀. Kékeré yẹn náà 5 years ló ń bì. Wọ́n tẹ́lẹ̀ kí láti nursery school. Wọ́n wá sí orí ń fọ́ ni pé ó ti ní short blood. Bàbá tó dẹ́jẹ̀ wọ́n tún ní kí ìyẹn jẹ́ match. Arábìnrin ẹ lò mà. Èmi ò gbọ́ yín dáadáa bóyá bí tẹ́ bá mú nọ́mbà yín please bóyá bí tẹ́ wà yẹn ní kò yé mi báyìí o. Bóyá bí tẹ́ wà yẹn ní. Ẹ ló ṣàṣà tí ń gbọ́ mi. Tó rọ̀rọ̀ gidi lẹ́ ń sọ yìí o. Ẹ ní pé nígbà tí wọ́n wá délé kí wá ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n délé ọmọ àkọ́kọ́ la wà lórí ẹ̀ báyìí àkọ́bí. Àkọ́bí yẹn ó ṣubú lórí igi mango ó ká lọ́wọ́. Mo ti gbọ́ yẹn. So another week again that is 2 weeks ago nìyẹn. This week again ọmọ kékeré yẹn ó sick wọ́n tún gbé lọ sí wọn lẹ́jọ́ bàbá ẹ̀ ò match. So bàbá wa lòun ò lè fara mọ́ tí tó ti léyàwó kiri pé tàlẹ́sà ló làwọn ọmọ tẹ́sán sára káàkiri láti ọ́fì ẹ̀dínlẹ̀ ìyàwó ṣubú lórí sẹ́ẹ̀kì tó kán lẹ́sẹ̀. Àwọn fámìlì ìyàwó báyìí tó wá mú àbúrò tèmi wọn lọ tì mọ́lé. So ìmọ̀ràn tẹ́mi kàn fẹ́ báyìí ni pé kán bá ti béèlì ẹ̀ ṣé kí ìyàwó yẹn máa káwọn ọmọ lọ́pẹ́ tó lọ́mọ ni àbí báwo. Ẹ ṣe àbúrò tiyín ni ọkùnrin ìyàwó ẹ̀ ti bí ọmọ méjì fún. Ọmọ mẹ́ta. Ọmọ àkọ́kọ́ ọlọ́ǹga torí nǹkan ṣe nǹkan lọ́bọ ọlọ́run. Ọmọ àkọ́kọ́ ara ò yá wọ́n délé ìwòsàn wọ́n ní kí bàbá fẹ́ jẹ́ wọ́n lẹ́jọ́ ò bá tọmọ lọ àbí. Bẹ́ẹ̀ni. Ọmọ ẹlẹ́ẹ̀kejì náà ń kọ́ ẹ ló ṣubú níbi. Ọmọ ẹlẹ́ẹ̀kẹta ló tún síkì. Ọmọ ẹlẹ́ẹ̀kejì ó wà ó. Ẹlẹ́ẹ̀kẹta ló tún síkì bẹ́ẹ̀ tó bá yẹn ò bá mu. Wọ́n tún lẹ́jẹ̀ ọkọ náà ò tún bá mu àbí. Bẹ́ẹ̀ni. Ọmọ ẹlẹ́ẹ̀kejì nǹkan kò ṣeun. Bóyá kọ́kọ́ kí ṣe àti tẹ̀sí. Ẹ gbó náà délé ìwòsàn ọ̀dọ̀ kọ́ ni kí nǹkan ó ṣe ẹ lọ tẹ́sítì tiẹ̀ náà ẹ mọ tí màá sọ fún yín sìn ṣé nígbà tí wọ́n wá ń jà lọ́sípítù wá ní àbúrò yín ti ìyàwó ẹ̀ ló kán lẹ́sẹ̀. Ìgbà tí wọ́n délé ni àbúrò wa lé ìyàwó tó pé ta ló làwọn ọmọ yẹn ibi tó ti ń sáré kiri lórí tẹ́tẹ̀ ló ti ṣubú fún ẹ̀ tó kán lẹ́sẹ̀ o ṣùgbọ́n àwọn fámìlì ìyàwó nígbà tó ti kán ọmọ àwọn ẹlẹ́tọ̀ kọ́kọ́ wà sẹ́ẹ̀lì náà. Ẹ ṣe rí ẹ wá béèrè pé tán bá ti gba béèlì àbúrò yín ṣé kíyàwó yín ó wà nílé tàbí kó máa lọ àbí bẹ́ẹ̀ kọ́. Kò tí yẹn. Àbí ìbéèrè yín kọ́ yẹn àbí. Bẹ́ẹ̀ni sà. Etí màá sọ lélẹ̀ á dẹ̀ dákẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ṣé ilé ọkọ lẹ́wà. Ilé ọkọ lẹ́wà. Ilé yín ò ní dàrú mà. Ẹ jèrè àwọn ọmọ yín ẹ ní dúpọ̀ sangan pẹ̀lú agbára Ọlọ́run. Kí ni èjì àbúrò yín. 48. Good. Àbúrò yín náà kì í ṣọmọdé age 48. Ṣé rí tí ò bá ti kan èmi lọ́wọ́ kan mi lẹ́sẹ̀ ṣé ń gbọ́ mi o
èmi ò kí ń yọjú ràn sí tèmi o èmi ò ìtàn bá dẹ̀ pè mí sí gan etí ìwọ̀n bá ti ń bá lè sọ ń bẹ̀ ni o ìdílé léyìí tí àbúrò yín bá dé tó wá jẹ́ pé lótìtọ́ àti lódodo àbúrò yín náà ẹ̀jẹ̀ ṣé ọmọ bàbá ọmọ ìyá jọ niyín. hello. nọ́bìlì yín ọmọ ìyá ọmọ bàbá àbí. bẹ́ẹ̀ni. bàbá àti ìyá yín wà láyé àbí. èyí tí màá sọ lélẹ̀ tí àbúrò yín bá ti kúrò tó bá ti gba béèlì tó wá sílé tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo àbúrò yín náà ẹ má bínú o tí wọn ì bá ṣe ọmọ àlè ẹ máa gbọ́ o tí wọn ì bá ṣe ọmọ àlè tẹ́pọ̀ mọ́ ọkọ bá ni wọ́n ẹ nílò àti sọ nǹkan kan kí àbúrò yín tó mọ tó tọ́ láti ṣe fún ìyàwó ẹ̀ mà torí àbúrò yín ò kì í ṣọmọdé. Ọlọ́run ní jẹ́ erin tí ó bá yé yín jẹ́ tí ó bá yé àwọn ọmọ yín jẹ́ tí ó dòpọ̀ ayé ọkọ yín rú tó bá wo àbúrò yín tí ó bá ti kó ní àgọ́ ọlọ́pàá kó mú ìyàwó rẹ̀ kó fọwọ́ ra lórí kò kàn yín bọ́ọ̀lù bàbá dúdú ṣé mò ń sọ̀rọ̀ kò kàn yín ní tí ò kàn yín lẹ̀ ń ṣe yìí ayé ò ní dá yín gúnlẹ̀ ó pè mí sọ̀rọ̀ gan mo ti wọ̀dọ̀ ẹ ná ṣé ẹ gbọ́ mi mà iṣẹ́ tí mò ń ṣe tọ́lọ̀ ń pè mí sí i ló jẹ́ máa sọ̀rọ̀ báyìí èmi ẹ̀ sọ̀rọ̀ ń tèmi kí ló kàn mí. ó rọ̀ mí lọ́rùn débẹ̀ ni tí àbúrò yín bá dé tó bá wo àbúrò yín kó tún mú ìyàwó ẹ̀ kó fọra lórí tó ti yẹ yín mà kó lọ gbági ní Abíṣẹ́wá trading stores kó lọ ra léèsì fún kó níyàwó mi káre kán tún wọlé kán tún ṣeré ọmọ kán tún bí mi ìyẹn ò kàn yín kì bá sì jẹ́ pọ́ngbà tó dé ó mú ìyàwó ẹ̀ ó lè lugbó ìyẹn ò kàn yín ẹ wo ẹ mọ̀ hàn nu picture yẹn rárá o ẹ mọ̀ hàn bẹ́ẹ̀ rárá àtọ́ ẹ mọ̀ jẹ́ ká yọ sample yín ẹ rí wípé àwọn ẹbí ìyàwó ń sìn ín ṣe ní agbẹ́jọ́ ẹsẹ̀ kan dá o ṣùgbọ́n tẹ́ ẹ sọ́n pa in tó ṣẹlẹ̀ yìí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí tó gbọdọ̀ mọ́ wá pé ṣé òótọ́ ni àbí rọ́mọ́ in tó ṣẹlẹ̀ yìí èmi ò rò pé ìdílé kan wà tí ó ṣẹlẹ̀ sí tí ó jẹ́ ìdílé ìyàwó tójú ọ̀wá ní tiwọn tó bẹ́ẹ̀ gẹ́ pé ìwọ ọmọ yìí sọ́mọ àlè níwọ náà ni ẹja lọ tẹ́sítì ẹ̀ jẹ́ torí àwọn èèyàn ṣe báyìí lé ti wá ó ti bà wá lójú jẹ́ ṣé ẹ wà ń bẹ̀ abẹ́ ti kúrò ń bẹ̀ ṣé ẹ wà ń bẹ̀. mo wà ń bẹ̀ ta. ẹ jẹ́ mọ́ ṣe àbàyà gbangba ẹ̀yẹ mọ́ wo àbúrò yín ẹ mọ̀ wò ó kẹ́ mọ̀ wúrú ọpọlọ tọ́lọ́ fún tó bá ti dé bóyá yóò mú ìyàwó yóò fọra lórí ni tàbí yóò ṣe bó ṣe yẹ kọkùnrin ó ṣe sọ̀rọ̀ mi ti yé yín ẹ kàn bẹ́ẹ̀ kọ́ mọ̀ ná o kò ní lóko èèyàn lọ́rùn o só ti yé yín mà o kó mọ̀ ná o ẹ lè pe family meeting ẹ ṣáàjẹ́ kó dé ẹ wo ohun tí ó ṣe ná gẹ́gẹ́ bí ọkùnrin age 48 ẹ kú kalẹ̀. so ti ráyé báyìí ọlọ́run lẹ́yìn màláìkà ó yẹ àkọ́bí rẹ̀ ó yẹ ẹjọ́ sì kẹjọ́ gbẹ̀jẹ̀ àlóbìnrin á tú láṣìírí níṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta òkìtà àkọ́kọ́ yẹn jábọ́ lórí igi máńgò ni àbí ìyẹn àkọ́bí ó yẹ ẹ̀yìn màláìkà ó yẹ ẹgbẹ́gungi máńgò lọ ọ̀rọ̀ mímọ́ ń dàbí àwàdà kì í ṣàwàdà o àtòrí ìkànṣe kan lọ́bọ ọlọ́run ẹ ti gbé egun àbí ó yẹ ìfilẹ̀ ẹjọ́ bọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ àsìkò tó láti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sí lókè ìpẹ̀ láyé kábíyèsí rẹ̀ Elédùmarè òkè àbílẹ̀ kẹta àbí ẹ jẹ́ kó náà sick ó yẹ gbé lọ sílé ìwòsàn àlóbìnrin mo fẹ́ kó blow dáadáa lórí ètò àṣírí ńlá èyí tó rò mí ni wọ́n máa ń ṣe ojú rí ọ̀tá mi ìwọ ọkùnrin ṣe é ti rí báyìí mo sọ ìṣẹ̀lẹ̀ kan fún yín lórí ètò yìí mo sọ bàbá mi inú Olúwa kan ló sọ ilé kìí ṣe bàbá Sẹ̀líkà o yìí tí ẹ̀ dákọ̀ bàbá yẹn mo ti máa ń sọ sítórì yẹn jù Prophet Kọ́láwọlé Ọlákànmí bàbá ọ̀nà lànà tí n bá sọ̀rọ̀ wọn tèmi máa fẹ́ rí tì í iná ni tí n bá báyàn sọ̀rọ̀ kó mọ̀ jẹ́ kí mo wà lórí afẹ́fẹ́ Paul kí màá ṣe màá ní ẹ bá ń pe lágbájá wa ó sojú ẹ̀ ń tún wá pèèyàn sórí aago ń gbọ́ kọ́ láṣẹ tó ṣẹlẹ̀ báyìí kọ́ ló ṣe rí
mo ṣe ń lùgbèsè ayé mi ní tọ́lọ́run bá rẹ jẹ́ kéèyàn rí ẹ. Prophet Kọ́láwọlé Ọlákànmí bàbá Ọ̀nàlá ló sọ̀rọ̀ yẹn fún mi. Yóò ti lé ní ọdún 10 tán ti sọ lọ́dún náà lọ́hùn-ún. Ṣé o mọ kéèyàn kóbìnrin bí ọmọkùnrin gidigba 4 fún yàn? Kán dẹ̀ lọ sí UI àwọn 4 kan dẹ̀ parí. Àṣé bàbá yìí kọ́ ló ní ọmọ 4 kò dé. Bàbá yìí ò dé ní ìyàwó 2 lókè ìpẹ́láyé. Ó ní true life story mò ń sọ fún ẹ yẹn. Ìkà ni obìnrin míì látọ̀dọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ wá. Kò lẹ́rìí ọkàn kankan ni. Ìwọ ọkùnrin tán dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà fún. Bóyá ìyá tiẹ̀ náà ti fìyà jẹ bàbá rẹ̀. Ọmọ gbọ́yìn màláìkà arákùnrin òun. Ìkànnì ìyá tiẹ̀ ló fìyà jẹ bàbá ẹ̀. Nọ́mbà bu obìnrin tí ó fìyà jẹ náà ní kẹ́ jẹ́ kó náà mú. A kò ní sọ̀kalẹ̀ ká lọ fìyà jẹ. Ẹjẹ́ adé obìnrin ni ẹjẹ́ adé sí. Ó yẹ ẹjọ́ bí ọmọkùnrin làǹtì 4 fún kó sì mọ̀ jẹ́ pé òun ló ní 4. Àṣírí tún gbẹ̀yìn ni o. Wọ́n lu bàbá dúdú. Ọ̀sẹ̀ yẹn bàbá yẹn ní stroke lọ́sẹ̀ yẹn. Èyí tí bàbá yẹn bá kú lókè ìpẹ̀láyé nìyẹn. Prophet Kọ́láwọlé Ọlákànmí bàbá Ọ̀nàlá ń gbọ́ mi lálẹ́. Dájú ẹ̀ka alẹ́ sà. Ọwọ́ àpárá rẹ̀ síjọba lọ́rùn. Ọ̀jẹ̀ ń gidi mọ́ nítorí ọmọ àtìyàwó. Èyí medical check up ò lọ ń tiẹ̀ láyé rẹ̀ ò lọ rí. Ojú rí ọ̀tá mi